ìyìn fẹ́ mọ̀ sí fídíò yìí mo ti nífẹ̀ẹ́ fèsì mọ́ lórí gbogbo àwọn ọ̀rọ̀ lárúbáwá yẹn ṣùgbọ́n fídíò eléyìí yóò dá kí n ṣe mo ti láwọn tó ṣe fídíò tán pọ̀ táwọn èèyàn fọ́ọ̀dù sí mi wọ́n máa fọ́ọ̀dù sí mi náà ni o wàláhì ó ti pọ̀ gan o mo rí tẹnìkan mo gbé àgbàlagbà sí ẹlẹ́ni yẹn ẹni yẹn ń bú mi wọ́n fi stáì bú mi wọ́n ṣe gbogbo ẹ̀ mo lésì fáwọn ọ̀rọ̀ yín àpáàtì pé bóyá èmi náà ti dàgbà níwọ̀nba ọmọ Ìbàdàn tó ni mí mo lésì fáwọn ọ̀rọ̀ yín bọ̀ yín ní sọ̀rọ̀ ìní fún lésì mo rí wípé ẹ fẹ́ gbìyànjú láti lo nǹkan tẹ́ ẹ kọ́ díẹ̀ náà ni but ó ṣe ní láàánú wípé gẹ́ẹ̀tì ẹ̀ náà kọjá fífẹ́ yẹn lẹ̀ mo wá rí fídíò ọ̀rẹ́ mi olólùfẹ́ mi àáfà onímọ̀jìsìn tí wọ́n náà nìkan ló ṣe ẹ̀fọ́ ọ̀dọ̀ ẹ̀ sí mi but mi ò ibi tí mo wà ní táìmù yẹn mi ò lè gbọ́ yes mi ti ẹ̀ lè gbọ́ rárá mi lè gbọ́ báwo fídíò tí mo ṣe gẹ́gẹ́ pé mọ́tò mo ti ń ṣe so mi lè gbọ́ mo ṣe wá gbọ́ láìpẹ́ ǹdọ́ ọkọ̀ wá sọ́kàn mi ni pé onímọ̀jìsìn ẹ̀yin mọ́tò gbìyànjú yàtọ̀ ẹ wo ọ̀rẹ́ mi là fún onímọ̀jìsìn gaskiya àìsàn rẹ̀ àwọn ará ẹni lọ lé báyẹn o ìgbọ̀n lọ́dọ̀ mi ìyẹn dáadáa ni wọ́n Ọlọ́run kó jọ wá mi bọ̀ wọ́n sàwọn ọ̀rọ̀ kan ibi tí mọ̀ mi mọ̀ nìyẹn kinní kan nǹkan ìyẹn ò kí ń ṣe èbú gbogbo èèyàn náà lò níbi tí kinní o tí ìmọ̀ rẹ̀ tó mọ̀ kì í ṣe èbú lọ́dọ̀ mi ṣùgbọ́n nǹkan kan ló yẹ kẹ́ ẹ mọ̀ àfọ̀ onímọ̀jìsìn irú èmi oníyàwó mẹ́ta yìí àwọn nǹkan tẹ́ ń ṣàlàyé yẹn láti fi defend di ana muz'ijun bi ru'yati ashiya la astati'u an asifahu ó yẹ kẹ́ ẹ mọ̀ àwọn kan mo ṣe wà tó ti pé bóyá àjọ sí ní kinní ẹ̀ tó bá sọ pé ẹ sọ àwọn nǹkan kan mà ní àwọn Onímọ̀jìsìn ò lè sọ yóò yà nídìí ni bí mo kò jẹ́ni tí ò ṣe tó tún wá jọ́ta mi o mà ní ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹ lè mọ̀ sọ̀rọ̀ àwọn nǹkan tẹ́ ń sọ kẹ́ ẹ mọ̀ sí ẹ dhalika mablaghuhu minal ilm ó yẹ kẹ́ ẹ mọ̀ pé máa mọ̀ ẹ ṣèwádìí nípa mi rí àbí no problem a mọ̀ mọ́ra wa lọ́jọ́ iwájú dáadáa tó yẹ kẹ́ ẹ mọ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀yin ìjọ mẹ́ja kọ́kọ́ jọ wo ọ̀rọ̀ yìí lárúbáwá láyìn kan ana muz'ijun bi ru'yati ashiya la astati'u an asifahu ẹni tó sọ ẹ wá ń bá ṣàlàyé ká tó lè gbà kó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ lárúbáwá láyìn kan ṣé ẹ rí pé problem ti wà bá ní ṣé ẹ mọ̀ pé ìtumọ̀ rẹ̀ ni wípé ẹsẹ̀sẹ̀ fẹ́ rún ẹni yẹn láti rún débi táyọ̀ fi mọ̀ pé nǹkan tó sọ ó rí bẹ́ẹ̀ tẹ́ni bá wá kó dídí tó bá sọ lárúbáwá tó fẹ́ kún odidi ìwé kan ń kọ́ ẹsẹ̀ ìrọ̀pá ẹ̀mọ̀ túmọ̀ ń tẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí o ní tó yẹ kí gbogbo yín sọ ni pé kìíní yìí mistake ni kò sẹ́ni tí ò lè ṣe bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ẹ̀ bá máa lò nìyẹn wọ́n kẹ́ máa ṣe bí kàtẹ́ pé nǹkan sọ yẹn náà wọ́n máa sọ bẹ́ẹ̀ àbòsí ni fún ìmọ̀ o ẹ̀mọ̀ túmọ̀ kìíní tẹ́ẹ̀ pé bá mọ̀ túmọ̀ ó yẹ kẹ́ ẹ dákẹ́ èèyàn sọ lárúbáwá láyìn kan ìtọ́sọ́pọ̀ láyìn kan lákàrọ́ ṣàlàyé o láyìn kan yẹn ẹ wá nídàá tí wọ́n sọ pé yẹn muz'ijun ó tún lè jẹ́ báyẹn ó lè jẹ́ kinní kan ẹ nídàá ti ṣàlàyé láyìn kan lárúbáwá èèyàn kan káwọn ayé tó lè mọ̀ bóyá ó correct àbò wrong ẹ̀sìn sádúrú wà láàbáwọn tẹ́ni bá wá sọ yìí tó fẹ́ kún dídí apẹ̀rẹ̀ ńkọ́ mo sọ pé ìfẹ́ sọ̀rọ̀ ń pa ẹni tó sọ lárúbáwá mọ́ wàláhì ìfẹ́ sọ̀rọ̀ ń pa wọn mọ́ but àwọn nǹkan tẹ́ ń ṣe yìí èwo ni ẹ fẹ́ wẹ́ẹ̀dì fún gbogbo nǹkan ẹ wo aláwọ̀kọ́ àfọ Onímọ̀jìsìn gbogbo tẹ́ ń sọ tẹ́ rókè bóyá ti dé mọ́búlágù kan nínú mọ̀ yẹn ṣé ẹni tó sọ lárúbáwá yẹn gangan láàrin èmi àti yín àtọ́ lọ́hùn sẹ́ẹ̀sì lérò pé tẹ́ni yẹn gbà lérò ní tẹ́ ń sọ yẹn sá abẹ́ ẹ̀ kàn ń wẹ̀rì fẹ́ nìyẹn very simple now ìfẹ́ sọ̀rọ̀ bí ìfẹ́ sọ ní ọ̀rọ̀ kankan tí ó le tó rà fún Onímọ̀jìsìn mo fẹ́ address èèyàn mi dáadáa sí ni wọn gaskiya èyí tàdé ń fààyè sọ̀rọ̀ kan téèyàn wà mọ́ rárá a gbọ́dọ̀ lè lo ẹ̀kọ́ náà pẹ̀lú ara wa àwọn náà ò sì wọn kàn mí lábùkù mo gbọ́dọ̀ pé ibi tí mo mọ́ nínú mọ̀ nìyẹn kì í ṣe ebú ó níbi tí mo mọ́ nínú mọ́ sí máa mọ ọgbọ́ ẹ̀tàn ni ó níbi bọ̀ kì í ṣe irú ibi tẹ́yìn ń ṣàlàyé hàn ẹ̀yin gangan fúnra lára yín mọ̀ pé ní tẹ́yìn sọ pé muz'ijun ó lè jẹ́ muz'ijun ẹni tí mo fẹ́ tẹ̀mí gbálẹ̀ rò pé yẹ kan sọnù ara tí mo sọ wípé yìí ní sọ nǹkan kan lórí ẹ̀ torí mo mọ̀ pé àwọn ọmọ wọn ó bẹ̀ ẹ̀yin ò sínú wallahi tallahi ẹ̀ sínú àwọn tí mo kọ̀ sọ́dà gan pẹ́ bẹ̀ ṣùgbọ́n yà mí lẹ́nu bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ sí náà kọ́rọ̀ yẹn kó tó mọ̀ tẹ̀síwájú àwọn èèyàn mẹ́sẹ̀jì mi fún online classes sí wa eléyìí tá pè ní special class fún àwọn tó bá fẹ́ kọ́ èdè Lárúbáwá nìkan ṣùgbọ́n ẹni yẹn gbọ́dọ̀ ti mọ̀ kọ́ kó sì ti lè mọ̀ ká díẹ̀ wọ́n níbo làwọn náà sì lè join a ti bẹ̀rẹ̀ already a ti ṣe bí lesson 4 ẹni tó bá fẹ́ join sí láǹfààní àti join báyìí náà torí mo rí pé mẹ́sẹ̀jì yẹn pọ̀ láàrin àná só ní ìgbà tá à ń ṣàlàyé nǹkan tá à ń ṣàlàyé so a lè join ṣùgbọ́n ẹ mẹ́sẹ̀jì mi fún Arabic class special one yẹn so ẹ sì lè join báyìí náà tí gbogbo lesson yẹn wà recorded ẹ bá níbi tí àwọn tó kù náà tí wọ́n wà
09031324112 09031324112. But ẹ bá ti message mi sọ pé message mi fún Arabic special class yẹn ẹ sọ bẹ́ẹ̀. Fọwọ́ tí ìbá wa ṣe special class yẹn la fẹ́ ṣe bóyá àwọn ọmọ wa ni o àbí fún ara wa ni o tó jẹ́ Kùránì àti gbogbo ẹ̀kọ́ pátá àwọn náà lè message mi sórí nọ́mbà yẹn ká la fẹ́ register fún àwọn ọmọ wa àwa fẹ́ register fún ara wa. Ṣùgbọ́n àwọn ní special class yẹn ẹ jẹ́ tètè message mi tó látò sí class mi ní ọjọ́ Sátidé. Ẹ jẹ́ ká mọ̀ continue ọ̀rọ̀ tá à ń ṣàlàyé lọ. Sínú ẹ̀ no ẹ̀yin náà mọ̀ pé ó sì láwọn ibì kọ̀ọ̀kan tá jẹ́ pé a ti jọ ṣe tó dẹ̀ jẹ́ dáadáa. Èmi sì gbàgbé ibẹ̀ wallahi èmi gbàgbé ibẹ̀. Mo kì í pa fúnra wa lówó mọ́rùpọ̀ owó là ń sọ tó lẹ́yìn èèyàn ìpẹ́ táàmù kan gbogbo nǹkan tí yóò jówó lọ ọ̀rọ̀ owó kọ ọ̀rọ̀ ìjọmọlúàbí àfáà kan ni wọ́n tán ní ìjọmọlúàbí lára òdodo lèmi sọ fún ọ o lè mọ̀ láìkì bí mo ṣe sọ tó lóru bá kàn dé á sọ o bọ̀ wọ́n ní ìjọmọlúàbí lára gan kọ́nà kójọ kó bá mi ṣe dáadáa fún wọn. Alákọ̀ọ́ ẹni tó sọ̀rọ̀ yẹn ṣé ìtàn gbàlérò lẹ́yìn sọ ṣé ìtàn gbàlérò lẹ́yìn sọ yẹn Musir Idun ẹni yẹn ó lè jẹ́ èmi ẹ̀rí pé mo sọ nǹkan lórí ẹ̀ mo nítorí mo bá àwọn ọmọ yẹn wọ́n lè bẹ́ ẹ̀yin òsì náà tí mo rò pé lè bẹ́ o ṣùgbọ́n yà lẹ́nu bọ́ọ̀lù èmi sẹ́mi sọ fún mi pé Musir Idun ni mo fẹ́ sọ ni tẹ́ẹ̀fì rò pé tí mo sọ pé tí mo lérò pé ó yẹ kán sọ nìyẹn ẹ̀yin wá ní ó dẹ̀ sì rò pé tó kọ́ Lárúbáwá dérú lẹ́fù tí mo kọ́ dé yìí kò ní mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan lè wà tó ṣe wípé tí wọ́n bá lò ó lè jẹ́ ismul fa'il bọ̀ yóò túmọ̀ sí ismul maf'ul ṣùgbọ́n ó lálàyé ìtẹ̀yìn sí mú wá lápẹẹrẹ nǹkan kò wọnú ẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ ń sọ kíní kan fún yín ẹ̀rùn mọ́ o láti defend ẹ̀ tẹ́fẹ́ defend o ẹ jẹ́ kí n sọ kíní kan fún gbogbo àpẹẹrẹ tẹ́ ẹ̀ mú wá làárá sí mọ́lẹ̀ yahoo fi hàn ìṣàtì rọ́díà àwọn tó ṣàlàyé ìtẹ̀fẹ́ gbìyànjú àti sọ tí báwọn àpẹẹrẹ tán mú wá náà nìyẹn àwọn àfáà kan wà tán dúró lórí wípé kò kọ àwọn tó lè túmọ̀ sí ìgbà kò kọjá àpẹẹrẹ nù Qur'an tẹ́lẹ̀ sèmi tí máa sọ pé ana dọ́rìbùn mà tó wá túmọ̀ sí ana mọ̀dúrúbùn ẹsẹ̀ fi kọtí àwò irú tẹ́ fẹ́ lò yẹn tẹ́ fẹ́ bá bàbá rún mọ́ ẹ fúru kíní yẹn kọtí à tẹ́ fi máa àdírẹ́sì àwọn ọmọ ilé kí oyin kí wàá la ní ìdìkọ̀ wáyé dù nàhùíyà àwọn sọ̀rìfíyà àwọn anything yàyàyà fún mọ́ àwọn kíní yìí lára yẹ kàn mú nǹkan kan wá tẹ́ bá ti fẹ́ dìfẹ́ǹdì ẹnìkan ní tó ṣe wípé yóò ní báwọn àfọ onínáhù bí wọ́n ṣe ṣàlàyé rẹ o ó ní nǹkan tán bá dé bẹ́ẹ̀ o àwọn kan wà tó sọ wípé gbogbo kíní yẹn a lè ló kọjá nu Qur'an àwọn àpẹẹrẹ díẹ̀ náà sì nínú Qur'an mi máa ń dáàfin sẹ̀pẹ́ yòówù lẹ̀ mú yẹn wá bóyá sì mú wa mi gbọ́ débẹ̀ ni wípé kí ẹ sẹ́ńtì mi mọ́ náà ó lè yóò ṣe kọ́ lábá débi irú tí mo kọ́ dé tí ò ní mọ̀ tẹ́ ẹ̀ sọ ìtorí tọ́lọ́ tí ò ní mọ̀ la ilaha illallah ó fọ́nì sí mi o ó fọ́nì sí mi ṣùgbọ́n yín gangan mọ̀ fúnra lára yín lẹ́yìn tí mo mọ̀ o tí mo sì mọ̀ pọ́lọ́ ń sànú yín ẹ mọ̀ àlàyé intẹ́ ẹ̀dọ́gbọ́n fẹ́ mú wá láti fi dìfẹ́ǹdì bàbá náà ẹ mọ̀ àlàyé rẹ̀ náà ẹ mọ̀ báwọn afọ́nà àwù gan bá ṣe fàmọ́ra wọn lọ́wọ́ tó náà ẹ mọ̀ wáyìí tí èyàn bẹ Lárúbáwá láì kan la ní ìdá tí mo ṣàlàyé ìdí tó fi rí bẹ́ẹ̀rẹ̀ ìdí tí ò fi yẹ kó rí bẹ́ẹ̀rẹ̀ ìyìn tó wá sílẹ̀ ní wípé ẹyin tó wá fà ohun tó ní wípé ọ̀rọ̀ yẹn sì lọ dáadáa ni wàhálà pọ̀ tó bá tẹ ẹsẹ̀ ń wẹ́rì fún ìtumọ̀ rẹ̀ ni wípé ìfẹ́sọ̀ nǹkan tó mọ̀ pé ìfẹ́sọ̀ nǹkan pa ọmọ nítorí kí n sọ mo mọ̀ fúnru àpẹẹrẹ tí mo mú wa nítorí kí n sọ mo mọ̀ ṣùgbọ́n ní sọ torí mo ti ní sọ nǹkan kan pa ẹni tó sọ Lárúbáwá yẹn mọ́ yes ṣùgbọ́n ìgbà tí yín ó yà mí lẹ́nu o páwọn àpẹẹrẹ tẹfẹ́ ẹgbà tẹfẹ́ sàlàyé àṣíyà náà ẹni torí pé àná Musir Idun ìzàáján la astatiru ewu yẹn wá lọ bá ìzàájá káì la ilaha illallah mo sọ pé ìfẹ́ sọ ẹni tí màá kọ́ pé àwọn ọmọ jẹ̀sẹ̀ ẹ̀yin tún try ìyàtọ̀ o yes ẹ̀yin tún ṣe kí ni ẹ̀yin tún try ìyàtọ̀ o bákan náà ǹjẹ́ ẹni tẹ́ ń torí ìrẹsọ tẹ́ ń sọ yìí sẹ́ni ẹni sọ fún yín pé táwọn gbálérò ní tẹ́ ń sọ yẹn sá ìyẹn ni pé ẹ̀kan gbìyànjú àti ẹjọ́ kí ló wà ní pé èèyàn kẹnu gbé yàn ṣebí torí pé báwọn èèyàn yín ṣe máa ń react sáwọn míì tàn bá ṣàṣìṣe òun ló jẹ́ kí wọ́n treat tọ̀dọ̀ tí yín náà báyìí náà àbẹ́ni tó lè sọ pé mọ́mù Bukhari ò gbọ́ Lárúbáwá bó lẹ́sẹ̀ rò pé wọ́n treat ọ̀rọ̀ rẹ̀ ìfẹ́sọ̀ nǹkan pa fún ọmọ jèsì pọ̀ mo láwọn kan ti bọ̀ ìfẹ́sọ̀ nǹkan pa fún ọmọ jèsì èmi ò ti ráyè kí n mọ̀ ṣàlàyé Musir Idun ó lè jẹ́ Musir Idun kí ni ìtẹ̀yìn gangan sẹ́yìn ní ìṣẹ̀mọ̀ ṣàlàyé ẹ̀yin gangan mọ̀láyé rẹ̀ náà ẹ kàn fẹ́ lò fáwọn àwọn ìsínwẹ́rẹ́ social media pé àwọn tí ó bá gbọ́ nǹkan tẹ́ ń ṣàlàyé yé ìsìn sí ibi tí mo ti lè mọ̀ kọ́ nǹkan mi sí mbẹ́ ṣùgbọ́n gbọ́dọ̀ jò pẹ́ mo ṣe ń gbọ́ láìpẹ́ ìrìn gbọ́dọ̀ jò pẹ́ Ọlọ́run wá lè padà mú gbà láàyè wá o kí n farabalẹ̀ wá ṣàlàyé rẹ o mo bí ìsìn ibi tí mo ti lè mọ̀ kọ́ nǹkan mọ̀ ṣàlàyé ẹ mọ̀ àlàyé tẹ́ ń sọ yẹn náà ẹ mọ̀ àlàyé rẹ̀ làrá sí mọ̀ lìyá òun ẹ mọ̀ fèrè ṣàtì rọ́díà ẹ mọ̀ mímọ́ ìdáfík ẹ mọ̀ ìdí tán fi ń lò bẹ́ẹ̀ ẹ mọ̀ nǹkan tó ń túmọ̀ sí ẹ mọ̀ iye àwọn ọ̀rọ̀ tán lè lò bẹ́ẹ̀ ẹ mọ̀ díwọ̀n náà fi lè lò wọn bẹ́ẹ̀ ẹ sì gbé Musir Idun àti Musir Idun ẹ sì gbé wọ́ tí ẹ̀kan ìdókítà kan sọ pé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nu Kùránì pé yìí máa wá báyìí akànlé máa lò bẹ́ẹ̀ náà tàwọn sọ̀rọ̀ gbà mí akànlé máa lò bẹ́ẹ̀ nu ọ̀rọ̀ ẹ mọ̀ àfọ́mọ̀jèsì mo mọ̀ dáadáa pé ẹ mọ̀ èmi ò sí náà tí ó sọ pé àfọ́mọ̀jèsì
afọmọjèsí táwọn yẹn mọ afọmọjèsí yẹn ṣe àwọn kápá àwọn ọmọ yìí gan ni mo lè mọ sọ káyàjọ mọ ṣàlàyé pé mo fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ afọmọjèsí mọ ṣùgbọ́n wọ́n kàn choose àti ṣe bọ́n ṣe ń ṣe yẹn ni ìní sọ̀jù báyẹn lọ afọmọjèsí tẹ́ ń wò yẹn torí àfáà yẹn ṣe bóyá àfáà kan tí ṣùgbọ́n ilé ìtọ́sọ yìí wọ́n kàn fẹ́ rún mọ́ lásán ni láti fi dá àníṣẹ́ èèyàn sọ lárúbáwá tá a kàn rọra rí láì kan lẹ́ ń ṣàlàyé báyìí kó tó lè kọ̀rẹ́ẹ̀tì létí ọmọ aráyé tẹ́ ń sọ fáìlì di mọ̀fọ́rọ́lù fún tán kó tó lè pé àgbọ̀yé tẹ́ gbé àṣìyà kó tẹ́ gbé kó tó di pé ayé ò gbọ́yé ẹnìkan ni àṣìyà yẹn mú fúrọ́ọ̀dù ni torí ẹ̀ hú lọ pẹ̀lú ẹ̀ ṣé ẹni tó sọ̀rọ̀ yẹn ó sì gbọ́n pé tẹ́ni yẹn sì sọnù wẹ́tẹ̀yìn yẹn yóò bẹ̀rù Ọlọ́run báyìí minus afọ́nimọ̀jèsí wẹ́tẹ̀yìn yẹn yóò kì í bẹ̀rù Ọlọ́run báyìí afọ́nimọ̀jèsí ẹ fọ́ àǹdí mi o èmi ò ní wáyé tẹ́ fi defend wọn ẹ lè sọ àwọn nǹkan míì ṣùgbọ́n ẹ mọ̀ kàn sọ àwọn nǹkan tó ṣe wípé ẹ kàn lọ mú wákẹ́ ẹ kàn lò ó ní tó ṣe wípé ó lálàyé rẹ̀ ó ní bí wọ́n nígbà tẹ́ wá rògẹ̀ dálíkà mọ́ lórí tẹ́ wá ṣàlàyé yẹn rárá o pẹ̀yìn náà mọ̀ fúnra lára yín o èmi ìsáàbò sí èèyàn ẹgẹ́ ti ní sẹ́mọ́ bínú o iná fóònù mọ́ ra tàn tí mo fi ń ṣe kíní àlámù mi wá dùn èmi mọ́ sẹ́ẹ̀tì àlámù sáwọn àsìkò kọ̀ọ̀kan tí n bá láwọn nǹkan tí mo fẹ́ ṣe ẹ jọ yìí fẹ́ sọ̀rọ̀ jù báyìí lọ lórí rẹ̀ bọ̀ afọ́mọ̀jèsí ẹ̀yin tó ṣe kíni o ẹ̀yin tó ń try yàtọ̀ tọ́lọ̀ bá fún mi gbà láàyè má fara balẹ̀ ṣàlàyé nǹkan sọ yẹn dáadáa but yìí ní time bọ́ mi fẹ́ mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mi ò ní time rárá yìí ní time subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹgbẹ́ mo ń sáré sọ̀rọ̀ yẹn gan mo busy gan wa tó wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.